bó kí ẹ̀yin olólùfẹ́ mi Ifá Olóòótọ́ ní Nàìjíríà àti ní òkè òkun ẹnìkan ló béèrè question kan lọ́wọ́ mi kí ni question tẹ́nìyẹn béèrè tẹ́nìyẹn béèrè ni pé Ifá Olóòótọ́ pẹ̀lú gbogbo gbàgbó tó ṣẹlẹ̀ ní Òṣogbo nípa pé pásítọ̀ kan ó gbéra ó lọ sí Igbó Ọ̀ṣun ó sọ pé n tó jẹ́ ẹ̀mí òkùnkùn tó wà ní Igbó Ọ̀ṣun pàápàá jùlọ ní ìdí èṣù tó wà níbi bẹ̀ àwọn fẹ́ lé ẹ̀mí yìí jáde àwọn oníṣẹ̀ṣe náà wá gbéra padà àwọn lọ gbá return match àwọn náà lọ sí church ẹnìyẹn wọ́n lọ bí ajá níbi bẹ̀ pé ta ló jẹ̀bi pé ṣé tí èèyàn bá ṣèyàn níkà sọ yẹ kéèyàn náà fi kàsùn kà padà ni mo fẹ́ràn béèrè tí ẹnìyẹn béèrè yẹn alákọ̀ọ́kọ́ wọ́n níbi tí wèrè bá ti tẹ́ ni ibẹ̀ náà láti máa ń tẹ́ wèrè padà o wọ́n bú ìyá rẹ̀ wọ́n bú bàbá rẹ̀ ò sọ̀rọ̀ ó wá sọ pé ọjọ́ kú rẹ̀ ò tí ì pé ọjọ́ kú rẹ̀ pé òun yẹ ni alákọ̀ọ́kọ́ ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí it is visible to the blind in fact it is audible to the deaf afọ́jú gan rí adití gan gbọ́ ọ̀rẹ́dì ẹni tó bá ti ju òkò sórùlé ó fẹ́ gbóhùn onílé ni pásítọ̀ tí ò rí ọ̀dọ̀ àwọn máa mugbó lọ pásítọ̀ tí ò rí ọ̀dọ̀ àwọn tó jẹ́ hooligans kó lọ síbẹ̀ tí ò rí government house tí ò rí bẹ́ẹ̀ lọ tí ò rí ọ̀dọ̀ àwọn bandits tí ò rí bẹ́ẹ̀ lọ tí ò rí ọ̀dọ̀ àwọn tí ó jẹ́ fúlàní tí wọ́n ń dá wà láàmú tí ò rí bẹ́ẹ̀ lọ tó wá jẹ́ pé Igbó Ọ̀ṣun ẹ bá mi kó tẹ̀ tó jẹ́ pé Igbó Ọ̀ṣun ibẹ̀ ló lórí láyà tó lọ òun gangan náà ti ọ̀rẹ́dì ó ti wá wèrè ókè ńgbà táwọn tó wá jó níṣẹ̀ṣe táwọn náà wá gbéra tán wá lọ sí church ẹ nìyẹn mú agogo bẹ́ẹ̀lì tán máa ń lù tán wá gbé sẹ́lẹ̀ tán wá bí ajá sí àwọn abẹ́ ìpín sáwọn oníṣẹ̀ṣe ò ti kọjá ààyè wọn anyway tá bá fẹ́ mẹni tó jẹ̀bi tá fẹ́ mẹni tó jàre náà méjèèjì ẹ lọ wo fíìmù Ta Lọ́lọ́hun ẹ lọ wo fíìmù Ta Lọ́lọ́hun ẹ̀mí ni Elédùmarè o ó dẹ̀ máa ń wà pẹ̀lú ẹni tó bá dúró tì pẹ̀lú ọ̀nà òtítọ́ àti ọ̀nà òdodo àwọn ò mọ̀ pé gbogbo nǹkan báyìí máa ṣẹlẹ̀ tá a ṣe gbé fíìmù Ta Lọ́lọ́hun jáde ní àsìkò yìí Ọlọ́run ti wá ń ṣe o fíìmù Ta Lọ́lọ́hun ó ti make clarities gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ẹ lọ bá mi wo fíìmù Ta Lọ́lọ́hun ó ń ṣò ní Olóòótọ́ Premium Plus lórí YouTube ẹ lọ wo ìjà ẹ̀sìn pọ̀ lọ́tún lọ́sẹ̀ ewu pọ̀ tí ìjà ẹ̀sìn lè ṣe fún wa tí a bá mọ gravity àwọn kan tó ń ṣẹlẹ̀ yìí ó léwu o ẹ lọ bá mi wo fíìmù Ta Lọ́lọ́hun in fact èèyàn kan mẹ́sẹ̀gì mi ẹ jẹ́ kí n fi mẹ́sẹ̀gì ẹ jẹ́ kí n fi hàn yín ẹni Ifá Olóòótọ́ Ọlọ́run bá mi bùkún ìmọ̀ àtòyé yín ìmọ̀ àtòyé yín ò ní gbẹ pé fíìmù Ta Lọ́lọ́hun yìí ẹ release ẹ̀ sásìkò tó tó àtàsìkò tó yẹ tẹ́yìn náà bá ti wo fíìmù Ta Lọ́lọ́hun ẹ lọ bá mi wò ó ṣé pásítọ̀ ló jẹ̀bi lọ́sùn ni ṣé àwọn oníṣẹ̀ṣe tán lọ sí church padà tán lọ bí ajá ń bibẹ̀ sáwọn náà jẹ̀bi ni ẹ lọ bá mi wo fíìmù Ta Lọ́lọ́hun ọ̀pọ̀lọpọ̀ nǹkan la ń ṣe nínú fíìmù Ta Lọ́lọ́hun tó yẹ pé àwọn èèyàn sọ fún wa wípé kò lè rí bẹ́ẹ̀ kò lè ṣẹlẹ̀ nígbà tí bàbá eléégún tán lock engine àwọn Christian tó ń pariwo sí wọn létí bẹ́ẹ̀ ni wọ́n fi àgádágodo wọn fi lock engine yẹn dẹ̀ dákẹ́ síbẹ̀ àwọn èèyàn sọ wípé so possible tó lè ṣẹlẹ̀ nígbà tí àwọn Muslim tó ń gbéra tán lọ sílé bàbá eléégún wọn làwọn fẹ́ da tíra lẹ́ńbẹ́ wọn làwọn fẹ́ sun eégún níná lọ́pẹ́lọpẹ́ bàbá eléégún ó ní àyànú pé ó ní gbẹ̀tugbẹ̀tu tó jẹ́ ó ní àwọn ọgbọ́n àtinúdá ló ṣe ní kán kó pàṣán kán lọ lu ìmáàmù wọn àwọn èèyàn kìrìsìtà sọ pé so possible ṣe irú nǹkan báyìí lè ṣẹlẹ̀ òun lẹ ti wá rí yìí pásítọ̀ ti lọ sí Igbó Ọ̀ṣun ó lóun fẹ́ lé àwọn ẹ̀mí òkùnkùn kúrò ńbẹ̀ ọ̀rẹ́dì kò sẹ́mi òkùnkùn ní Igbó Ọ̀ṣun ẹ lọ bá mi wo fíìmù Ta Lọ́lọ́hun àwọn oníṣẹ̀ṣe náà ti wá gbéra náà lọ bí ajá sóògùn ní chọ́ọ̀chì pásítọ̀ padà ó ti wá di woro sí woro ta ló jẹ̀bi ta ló jàre ẹ lọ wo fíìmù Ta Lọ́lọ́hun ẹ máa rí clarity nǹkan tó ṣẹlẹ̀ yín bíbẹ̀ Ta Lọ́lọ́hun show ní Olóòótọ́ Premium Plus ẹ lọ bá mi wò ó.